ẹ káàsán ma. ẹ káàsán. ẹ jẹ́ kí orúkọ yín. orúkọ mi ni Ìyáàfin Adéyẹyè. máa kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìjọba Buhari tí wọ́n fẹ́ kó gbá wọlé ní ọ̀sẹ̀ tó ń bọ̀? Kí ni nǹkan gidi pàtó tẹ́lẹ̀ tọ́ka sí tí ìjọba wọn ṣe fún ọdún 8? ohun tí ìjọba Buhari ṣe ó pọ̀. nínú ìjọba Buhari tó fẹ́ kó gbá wọlé, ibẹ̀ ni a ti rí ìpànìyàn tó pọ̀ jù àti ìjínigbé lóríṣiríṣi ọ̀nà. inú àwọn nǹkan tá à ń ṣe tó pọ̀ òun náà ni bí owó epo ṣe ń lo òkè gégégégégé tó kọ̀ tí ò wálẹ̀. owó ọjà náà ń lo òkè gégégégégé. ó bẹ̀rẹ̀ láti bí mínírààsì, ọtí ẹlẹ́rìndòdò, ó bá ti ń lo òkè kò sí kó wálẹ̀ mọ́, débi ráìsì, débi gbogbo àwọn nǹkan tí a lè pé aráàlú lè bẹnẹfíìtì tí yóò lè mú ìgbáyé gbádùn wọn tó lè mú rọrùn. gbogbo nǹkan yẹn ló wọ́n débi pé wọ́n ti bọ́dà ń bì, wọ́n ṣí tòkè ọ̀yá lẹ̀. gbogbo tí ẹni kó mọ̀ wọlé ń bì kó lè bá dé àwa lọ́rùn nísàlẹ̀ ń bì, gbogbo ẹ̀ ló ń wọlé lókè ọ̀yá tí wọn ò sì rí nǹkan ṣe sí. ìjínigbé lọ́tùn lósì ó ti pọ̀ jù. ẹ̀mí tó ń ṣòfò kò ló ń kà. ṣé bí ìlérí tó ń ṣe fún wa ni pé tá a bá dìbò fún ọ̀tán bá wọlé, àwọn ò mú ara tu ẹrú, àwọn ò mú ara tu ọmọ ni. dípò kí wọ́n mú tura wá gẹ́gẹ́ bí ìlérí wọn, ìnira náà mú wá ní ètò yẹ pé ó ń gbẹ̀mí àwọn ọmọ Nàìjíríà débi wípé èèyàn ò lè sùn kó forí lé òṣùká. kò sí àlàáfíà. nígbà wọn tiẹ̀ tún wá gbé wàhálà dé ni wọ́n ń ṣèǹjì owó, àìmọye ẹ̀mí lọ́sọ̀nù bí owó sí ṣèǹjì. so wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ áfọ́ọ̀kì nínú ìjọba wọn ṣe. àgbàdo àkírí ìjọba wọn tún wáyé mọ́. tíjọba ń bá lọ ní ìsìn, ọmọ Nàìjíríà hallelujah. ẹ káàsán ẹ̀gbọ́n. ẹ káàsán. kí nǹkan pàtó tẹ́lẹ̀ tọ́ka sí tí ìjọba ààrẹ wa Muhammadu Buhari tí wọ́n ṣe fún ọdún 8 ìṣàkóso wọn? fún èmi mi ò tí ì rí nǹkan kan tí mo lè sọ pé wọ́n ṣe, because ká imagine láti ọmọ lọ sí school, ó ṣetán, ó lọ serve, ó dé for good 8 years táwọn ti wà mẹ́bàá ẹ̀ sìn. Just look at me now, mo ń wáṣẹ́, mo ti parí service for more than a year now. màá fowó wáṣẹ́ níbi company, wọn ní fún wa níṣẹ́, gbogbo mo rìn káàkiri wáyé sí kò tún sówó mọ́tò. so pé wọ́n ní provision fún wa ni, kò yẹ kí irú ẹ̀ máa wá fún àwọn youth. ẹ sọ pé pàtàkì fẹ́ wọlé, job provision everything like that kẹ́ máa ṣe fún wa, kò sí kankan tá a rí. kí nǹkan tó lè bá dàgbà sílẹ̀ àgbẹ̀ máa ṣẹlẹ̀, bọ̀ nǹkan tó tún ṣẹlẹ̀ ní síbẹ̀ ó tó worst ju nǹkan tá à ń face tẹ́lẹ̀ lọ. so for me, mi ò tí ì rí nǹkan kan tó ṣe tó jẹ́ nǹkan gbòógì kan tá a lè sọ, tá a lè dì mú pé nǹkan báyìí ní ìjọba Buhari ṣe. àfi ká tó bà nǹkan tó ti dáa tẹ́lẹ̀ ká tó bàjẹ́, àwọn nǹkan tí mo rí nìyẹn. ṣé ti Jonathan láyé ta pé Jonathan láti 65 ó sọ ipò di 85 àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, we are still complaining about that one. but now àwọn other one tó ń ṣẹlẹ̀, instead kó máa dẹ̀ wá lọ́rùn, ó tún lé koko ni. so nǹkan tí ó ṣe tó jẹ́ gbòógì tó dùn mọ́ wa nínú mi tí ì rí. ẹ káàsán sà. ẹ káàsán ọ̀nkú, orúkọ mi ni Saheed Tirimiseyo Abiola. iṣẹ́ wo ni ẹ ń ṣe? iṣẹ́ fertilizer ni mo ń ṣe. kí ni ẹ máa miss nípa ìjọba ààrẹ wa Buhari tó máa kó gbá wọlé ní ọ̀sẹ̀ tó ń bọ̀? kí ni nǹkan pàtó tẹ́ máa miss nípa wọn? àsìkò wọn yẹ ara ni aráàlú, ìlú ò rọgbọ, torí pé àsìkò wọn yẹ náà ni gbogbo nǹkan wọn, ráìsì wọn ni, epo wọn ni, sọfanẹsì pọ̀. so kò sí nǹkan pàtàkì kan tá a fẹ́ sọ nípa wọn pé bóyá nǹkan báyìí, torí pé gbogbo èèyàn ló mọ bí ìlú ṣe wà ṣe nígbà tíjọba kan kù, ìgbà tíjọba àbí dẹ̀ wọ ọbẹ̀ náà tó jẹ́ ìjọba ti Muhammadu Buhari, gbogbo èèyàn ló mọ bí nǹkan tún ṣe wà sí. a lè mèsì nǹkan nípa wọn o, so kò sí nǹkan tá a lè mèsì nípa wọn o.